Yorùbá ò ẹ fura. Ìran Yorùbá ò ẹ fura. Pàǹṣà ò fura, ó já síná. Àjà ò fura, ó ajá jẹ. Onílé tí kò bá fura, olè ní oko. Ṣé bí òwe àwọn bàbá wa náà ni o? Ìran Yorùbá ò ẹ fura. Ìran Yorùbá o, ìran mi, ìran tó dára nínú àṣà tiwa. Ká tètè jí gìrì lójú oorun tá ń sùn. Kómi má bà tẹ̀yìn wọ̀gbìn wà lẹ́nu. Ìran Yorùbá o ẹ fura. Ó bá jẹ́ pé ló ń jà wá tàbí àṣàsí tàbí ègún kan, Olúwa gbà wá o. Ṣàánú fún wa àwa ìran Yorùbá. Olúwa a bẹ̀ ọ́ o jàre. Ìran Yorùbá bí àgbàgbọ́ bá ò gbàgbọ́ a ò ní ṣọ̀kan. Ẹnu wa kò kórì, ó rú mi lójú. Ènìyàn tó bá ti wà lókè nínú wa kò ní fẹ́ kọ́mọ Yorùbá mìíràn kó gòkè. Àwọn tí kò sì tí gòkè nínú wa, ọ̀nà láti já ẹni tó wà lókè lulẹ̀. Eré burúkú yẹn ni Yorùbá máa sá. Ohun tí mò ń sọ yẹn ẹ̀yin ìran mi, àwọn tírú ogun yìí ti jà ló lè sọ. Títí délùú onílùú ò làwa Yorùbá láti ń ṣàkóbá ńlá fún ara wa. Ẹ̀bẹ̀ ni mo bẹ̀ wá ẹ̀yin ìran mi. Yorùbá ronú o. Bí ẹ̀yà mìíràn bá fẹ́ fogun ja Yorùbá, kó má yà wá lẹ́nu. Yorùbá ara wa náà ni wọ́n máa rán sí. Bí wọ́n bá ti rówó, wọn ò ní bojú wẹ̀yìn. Wọ́n tilẹ̀ jíṣẹ́ yẹn ju bí a ṣe rán wọn lọ. Ṣé a kò gbàgbé ikú Àbáṣà tó pọ̀mọ́ Yorùbá kan tó jẹ́ obìnrin tí wọ́n fi bàbá lágbègbè kan nílùú Èkó? Ikú obìnrin èyí dùn gbogbo ènìyàn. Ṣùgbọ́n nígbà tí àṣírí ọ̀ràn fojú hàn, ènìyàn tó ṣàgbọ́dé gbà tí wọ́n fi rí pa. Yorùbá kúkú náà ní gbogbo wa la mọ̀. Àìlóhùn ká bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká ò lè sọ. Òwe Yorùbá náà ló sọ di mímọ̀ wípé adìyẹ kì í jẹ ìfun ara wọn. Ṣùgbọ́n bó bá jẹ́ nípa tàwa Yorùbá, adìyẹ ara wa ti ń gbéra mi. Ìran mi Yorùbá o, ẹ̀yà tó dára. Kí a má ṣe gbàgbé orin bàbá àgbà, bàbá Ògúndé, tó fi ṣe kìlọ̀ fún ìran Yorùbá. Yorùbá ronú o. Ẹ̀yà Yorùbá ẹ̀tún ogun ńlá mìíràn tó ń bá wa jà. Ogun Haúsá kọ́ ò kì í ṣogun Ìgbò. Ogun àwa fúnra wa òun lé èrè. Kí ló ṣèdè wa ta sọ́dọ̀hún ìríra tí kò yẹ láti gbọ́ láàrin ènìyàn gidi? Ọba Yorùbá mìíràn bó fẹ́ bá ìlú sọ̀rọ̀, èdè òyìnbó lọ́ba ìlú a máa sọ. A ó ti ṣèyí sí ìran Yorùbá. Fún àpẹẹrẹ, bí ènìyàn mẹ́ta má bá ní àáwọ̀ ara mi láàrin ara wọn. Haúsá kan Yorùbá kan pẹ̀lú Ìgbò kan. Bó bá ti jẹ́ Haúsá, ọlọ́pàá ni wọ́n bá. Haúsá ló kàn tí wọ́n á dàbólẹ̀. Bó bá sì tún wá lọ jẹ́ ọlọ́pàá Ìgbò,
lẹ́sẹ̀kẹsẹ̀ èdè tí wọ́n náà máa sọ. Ṣùgbọ́n jẹ́ kí ọ̀rọ̀ torí ọmọ Yorùbá. Òyìnbó òfò ni wọ́n máa dàbólẹ̀. Ẹni tó kọlà gangan kò ní sọ Yorùbá. Kàkà kó sọ Yorùbá pidgin ládàbólẹ̀. Ìran Yorùbá mo ní àkókò ti tó. Yéyéyé Yorùbá ẹ jí o. Ẹ̀yin ìran mi, ẹ jẹ́ ká jọ gbàárò láti bí yìí lọ. Báwúsá bímọ tiwọn sílẹ̀ Yorùbá. Mo ló di dandan kó gbédè bàbá rẹ̀. Bí Ìgbò bá bí tirẹ̀ sílẹ̀ Yorùbá. Mo ló di dandan kó gbédè bàbá rẹ̀. Ọ̀rọ̀ dorí akáyín àkàrà dẹ́gun. Ṣùgbọ́n Yorùbá gangan la sọ èdè wa. Èdè burúkú tí kò yẹ ká sọ láàrin ènìyàn yìí. Ọ̀rọ̀ burúkú òpònú kan fẹ́rẹ̀ lu ọmọ ọ̀dọ̀ rẹ̀ pa. Ó ló ń sọ Yorùbá sáwọn ọmọ òun. Òun gangan fúnra rẹ̀ Yorùbá sì ni. Mo ní kí ló dé tá fi wá sọ èdè wa. Èdè ìríra o, ìran Yorùbá o. Yóò Yorùbá ronú o. Bí mo bá parọ́, mo ní kí ẹja mi 90% ọmọ Yorùbá ni kò lè ka èdè Yorùbá lọ́nà tàbí nítumọ̀. Bẹ́ẹ̀ sì tún ni ọ̀pọ̀ ilé Yorùbá ò ní àkókò yìí. Èdè Yorùbá sísọ ti di ìtàn níbẹ̀. Inú wa sì ń dùn àmọ́ pé ọ̀ràn ni. 50 ọdún sí àkókò tàwa yìí. Tí Jésù Olúwa kò bá tí ì dé o. Lẹ́yìn àgbà kò bá tètè wá nǹkan ṣe sí. Èdè Yorùbá àwọn díẹ̀ ló máa gbọ́. Bí gbogbo wa bá sì kọ̀ tá ò sọ èdè yìí mọ́. Wọn ò lè torí ẹ̀pẹ̀ wá lọ́mọ Amẹ́ríkà. Ìran Yorùbá ẹgbọ́ lẹ́nu mi Yorùbá ronú o. Ìran Yorùbá ṣebí lọ́jọ́sí là ń kọ́ lórin wípé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa. Bí eré bí àwàdà ó ti ń dìtàn. Káwa ti bí ìṣáná òkìyè sóògùn. Báwúsá kò bá kàtà wá, a ò lè jata, a ò lè jẹṣu. Báwúsá kò bá kó wá, a ò lè jẹwa. Báwúsá kò bá kó wá, a ò lè jẹran. Báwúsá kò bá kó wá. Àlùbọ́sà ń kọ́ o pẹ̀lú kùkúmbà. Ṣèbáwọn Haúsá náà ni wọ́n ń kó wá. Ọ̀pọ̀ àwọn èso ọpẹ́lọpẹ́ wọn ni. Potato nǹkan ọpẹ́lọpẹ́ wọn ni. Tó bá dìgbà àwẹ̀ wọn kẹwàá wẹ̀ sí wa. Gbogbo oúnjẹ pátá ìlọ́po 3 ló máa gbówó lérí. Bẹ́ẹ̀ sì ni a sì nílẹ̀ tó ṣe é dáko. Ìran Yorùbá ẹ dákun kẹ́ jí gìrì o. Yóò. Gbogbo wa pátá ni mo fẹ́ ká ní CD. Ó jẹ́ latest wa tó ṣẹ̀ṣẹ̀ jáde. Ó wà nínú orin tá a pe àkọlé ẹ̀ ní ọjọ́ agbára. Ọjọ́ agbára. Ẹ jẹ́ á gbọ́ ìṣẹ́jú kan sí. Ìgbà tá a bára a lọ gbọ́ tán. Yóò Yorùbá ronú rẹ̀. Mò ń gbàdúrà sólúwa fún ìran mi lórílẹ̀‐èdè yìí. Ẹ̀yà Yorùbá ká má ṣe dẹni ẹ̀yìn
nípa tòwò ṣíṣe gbogbo wa la mọ̀ Ìgbò la máa bá níbẹ̀. Ẹ jẹ́ ká lọ sálábà kí á lọ wòran ká má tanra wa Yorùbá kò lẹ́nu níbẹ̀. Aluminium village tó wà ní Ìdọ̀pẹ̀mú ká má tanra wa Yorùbá kò lẹ́nu níbẹ̀. Kàtàǹgó wa ń kọ́ ò tó wà ní Súpà àtòkè odò ká má tanra wa Yorùbá kò lẹ́nu níbẹ̀. Kí làwa mọ̀ Yorùbá mọ́ òní pàtàkì fàájì òfò tí kò ní ìtumọ̀. Èrún owó bá ti dọ́wọ́ Yorùbá kò ní ṣòro mọ́. Wọ́n á ti gbéṣẹ́ ní ìjàngbọ̀n sọ́rùn wọn. Owó kíkó obìnrin ó ti bẹ̀rẹ̀ nìyẹn. Wọ́n á wá máa kóbìnrin olónírúurú. Àwa náà ni kò sóhun tí a ó ṣe tá ò ní máa ṣọ. Gbogbo wíkẹ́ndì wa àríyá mà níyùngbà. Gbogbo àwọn ìfẹ́tọ̀ ló máa rọ́ kẹ̀kẹ́. A ó máa ṣe àríyá ṣíṣe òun gan ní lóko wa. Ìran Yorùbá mo ní ká tètè fúnra. God bless you all. Thank you.